Ẹ kú dédé àkókò yìí ní gbogbo tí ẹ bá ti láǹfààní láti máa wo fọ́nrán yìí. Àyìndé adé yín náà rí ọmọ onímàmá mi bí àrẹ̀mápèdè ló kọ mi. Wọ́n máa fi irú àwọn fọ́nrán báyìí léde níbi tí wọ́n ò ti máa sọ̀rọ̀ lórí àwọn nǹkan jíjẹ nílẹ̀ ọmọ kóòtù òjíire bí àti nílẹ̀ ọmọ adúláwọ̀ lápapọ̀. Orúkọ tá ò sì máa pe àwọn fọ́nrán yìí tí wọ́n bá ti fi wọ́n léde ní ẹnu wẹ́wẹ́. Lónìí wọ́n bẹ̀rẹ̀ pẹ̀lú ọbẹ̀ kan èyí tó gbajúmọ̀ dáadáa nílẹ̀ Yorùbá, èyí tí wọ́n ń pè ní ọbẹ̀ ìṣápá. Bó la ti wá ń ṣe ọbẹ̀ ìṣápá yìí? Bẹ́ẹ̀ náà bá ti jẹ ọbẹ̀ ọ̀hún rí, ẹ mọ̀ pé ọbẹ̀ tó ládùn tó sì dùn dáadáa ni. Bẹ́ẹ̀ bá fẹ́ ṣe ìṣápá lẹ́yìn tẹ́ ẹ bá ti han ìṣápá yín tán bí èyí tẹ́ ń wò nínú fọ́nrán yìí, ẹ ó wá lọ gbé omi kaná, ẹ ó kó ìṣápá yín sínú ike kan, ẹ ó gbé omi kaná, ẹ ó wá eérú, ẹ jó eérú ọ̀hún dáadáa. Lẹ́yìn tómi yẹn bá ti hó, ẹ dà á sínú ìṣápá yín èyí tí ó wà nínú ike kan tẹ́ ẹ ti gbé sọ́tọ̀. Lẹ́yìn èyí ẹ mú eérú yẹn ẹ kù lé lórí. Ìdí tá a fi ń ṣèyí ni pé ìṣápá máa lóró nú. Bá ò bá sì gbìyànjú ká yọ oró tó wà lára ẹ̀, tá a bá ní ká jẹ́ bẹ́ẹ̀ ṣe ni ó máa kan èèyàn lẹ́yìn. Eérú yìí ni yóò yọ àwọn oró èyí tí bá ń bẹ lára ìṣápá yìí ni yóò yọ kúrò. Bẹ́ẹ̀ bá ti fílẹ̀ síbẹ̀ fílẹ̀ kó tó bí 20 ìṣẹ́jú tàbí 30 ìṣẹ́jú kí gbogbo oró yẹn kó lè bá tán lára ìṣápá yín. Lẹ́yìn tẹ́ ẹ bá ti ṣe yẹn tán, ẹ mú ìṣápá yín ẹ ṣàn dáadáa kẹ́ ẹ rí pé kò sí eérú kankan lára ẹ̀ mọ́, kó má bàa di pé yóò máa pàkúta nígbà tẹ́ ẹ bá sè é. Bẹ́ẹ̀ bá ti ṣe léyìn tán, ẹ wá tẹ ìṣápá yín ẹ tẹ̀ sínú omi èyí tó bá mọ́. Ẹ gbé epo yín kaná, ẹ dà ata yín sí, ẹ̀gúsí yín ẹ dà á sí. Ìṣápá máa dùn dáadáa béèyàn bá sè é pẹ̀lú ẹ̀gúsí, bó tilẹ̀ jẹ́ pé àwọn míì á máa sè é lọ́bọ̀rọ̀ lásán láìsí ẹ̀gúsí níbẹ̀. Àmọ́ béèyàn bá fẹ́ gbádùn ẹ̀ dáadáa, kí èèyàn sè é pẹ̀lú ẹ̀gúsí ló tọ́. Ẹ bá ti da ẹ̀gúsí yín sí, ẹ fi àwọn èròjà amọ́bẹ̀dùn ìyẹn èyí tó kù bí panla ni, bí ẹja odò, bí pọ̀nmọ́, bí bọ̀kọ̀tọ̀, bí ẹran àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, ẹ kó o sí. Ẹ jẹ́ kó hó, kẹ́ ẹ kó ìṣápá yín sí. Lẹ́yìn náà kẹ́ ẹ tún jẹ́ kẹ́ ẹ bò ó, kẹ́ ẹ sì jẹ́ kó fún kan bí ìṣẹ́jú 10 sí ìṣẹ́jú 12 kí ìṣápá yín kó lè bá jiná dáadáa. Lẹ́yìn eléyìí ọbẹ̀ ìṣápá yín ti délẹ̀ nú. Ẹ lè jẹ ìṣápá pẹ̀lú onírúurú òkèlè bí iyán, bí ẹ̀bà, bí sẹ̀mó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àmọ́ lọ́pọ̀ ọgbà ìṣápá máa dùn dáadáa pẹ̀lú iyán àti ẹ̀bà. Àwọn apá abo wa ní ọbẹ̀ ìṣápá ti gbajúmọ̀ nílẹ̀ Yorùbá. Ó gbajúmọ̀ dáadáa láàrin àwọn Èkìtì, ó gbajúmọ̀ dáadáa láàrin àwọn Ìbàràpá. Bákan náà ló tún gbajúmọ̀ dáadáa ní gbogbo agbègbè Òkè Ògùn àtàwọn apá abòmíì nílẹ̀ ọmọ kóòtù òjíire bí. Ṣé ẹ̀yin náà ti jẹ ọbẹ̀ ìṣápá rí? Bó ló ti rí? Ṣé ẹ gbádùn rẹ̀ nígbà tẹ́ ẹ jẹ? Ẹ fi kọ́mẹ̀ntì yín ẹ fi ṣọwọ́ sí comment section kí ẹ sì bá mi pín fídíò yìí káwọn mìíràn lè láǹfààní láti rí i wò. Ẹ ṣeun o.